Ẹ káalẹ́, ẹ káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò bí tí a ti ń kà fúnra wa. So ìwé ọ̀jọ̀gbọ́n ni ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth tí a ń pè ní engineering mathematics. So tá a bá gbàgbé, so mi mọ̀ bóyá a ti ń rí apá ti ní báyìí. So àtàwọn ní tá pẹ̀lú wa ní orí ìkànnì Facebook, mi mọ̀ bóyá a ti ń rí apá tì mí. Ọ̀dà. So ológo Ọlọ́run bá níbi tí a dé ní ọ̀sẹ̀ tí ó kọjá. So níbẹ̀ náà láti máa ṣe kíni o. Ibẹ̀ ni a ti mọ̀ tẹ̀síwájú lẹ́nìí. So tẹ́ bá gbàgbé ibi tí a dúró sí ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ní kíni o. So níbi tí ọ̀jọ̀gbọ́n so eléyìí tó kọ ìwé wa tán ti ń ṣàlàyé fún wa nípa àwọn product mẹ́ta kan. Àwọn product mẹ́ta tó yẹ kó ṣe kíni o. Eléyìí tó ṣe pàtàkì tí wọ́n fẹ́ ká ṣe kíni, tí wọ́n fẹ́ ká dìmú. So tán fẹ́ ká dìmú dáadáa. So ẹ rí pé alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ tá bá gbàgbé, ẹ rí pé alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ òun náà ni eléyìí tí a ń pè ní perfect square. So eléyìí tá ń pè ní perfect square. Ìyẹn ni pé tí n bá ní a plus b everything squared. So a ní tó túmọ̀ sí òun náà ni pé kíni o. Tẹ́ bá ní binomial expression tẹ́ fẹ́ square rẹ̀. So èyí tó túmọ̀ sí ni pé ẹ mọ́ dára yín láàmú. O square táàmù alákọ̀ọ́kọ́. So tí a máa s square táàmù ẹlẹ́ẹ̀kejì. So plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Mo rò bó tí a bá yẹn so ní ọmọ fún wa ní kíni. A square plus 2ab plus b square. Ilé là ń pè ní kíni, a máa ń pè ní perfect square. So gẹ́gẹ́ báyìí bákan náà wẹ̀ tá bá ní kíni a minus b everything squared. So a minus b everything square bákan náà òun náà ni pé kíni ká mọ́ dára láàmú. Ẹ rí pé ìyàtọ̀ kan tó dé bá eléyìí tá kọ́kọ́ kọ lákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Òun náà ni pé kíni o. In tó dá táàmù méjèèjì láàrin bíbáyìí òun náà ni kíni plus. Ṣùgbọ́n tó dá táàmù ẹlẹ́ẹ̀kejì láàrin òun ni kíni, òun ni minus. Ajá sí pé ìyàtọ̀ tó wà ń bí òun náà ni pé kíni a square alákọ̀ọ́kọ́ náà. A square ẹlẹ́ẹ̀kejì. So ṣùgbọ́n instead plus tákọ ilé ọmọ ajẹ́ minus 2ab. Ẹ pàṣẹ wọn fẹ́ ká dì mú àti bó láti yọ wọn. Òun náà ni pé tí bá ní a plus b squared. Mo mọ̀ pé kíni a plus b square òun náà ni kíni o. A plus b multiplied by a plus b. Ta ni ó máa fún wa ní kíni? A times a. So a squared plus ab plus ab plus b square. Ẹ rí pé tẹ́ bá ṣe síwájú sí ní tí ó mọ̀ fún wa ní kíni a square òun náà ni. ab mọ́ngòrò kan àti mọ́ngòrò kan. Ó jẹ́ mọ́ngòrò mélòó? Mọ́ngòrò méjì. Ó yá ẹ ṣàfiwé rẹ̀ pẹ̀lú ab náà. ab kan àti ab kan. Ó jẹ́ ab mélòó? ab méjì. Ajá sí pé ó jẹ́ 2ab plus b square. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà. So ìkàkàtà tí ọ̀jọ̀gbọ́n ní ká dìmú òun náà là ń pè ní kíni difference of two squares. Òun náà ni pé tí bá fẹ́ multiply àwọn táàmù méjì àbá àwọn factor méjì pẹ̀lú ara wọn. Bí a ní sí a plus b. Ẹ rí pé binomial expression ni o. Bó la ṣe mọ̀ pé binomial expression ni táàmù méjì ló ní. So nọ́mbà kan náà tó yẹ pé ó wà ní táàmù alákọ̀ọ́kọ́ rẹ̀ mọ̀ pé nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí táàmù alákọ̀ọ́kọ́ mi báyìí òun náà ni a. Tí táàmù ẹlẹ́ẹ̀kejì ń ṣe kíni o ti ń ṣe b. So ajá sí pé tí ń bá nírú rẹ̀ bákan náà báyìí bá a b náà. Ṣùgbọ́n ìgbà tí mo ní plus mi báyìí tó yẹ pé negative mo ní bí báyìí. A máa pèlè ní kíni difference of two squares gẹ́gẹ́ bá ìṣàlàyé lọ́sẹ̀ tó kọjá. A ní òun náà dẹ̀ sí ní kíni a square minus b square. Ajá sí pé tẹ́ bá ti ṣe kíni o tẹ́ bá ní binomial expression tó wá jẹ́ pé square ló wà ní orí táàmù àwọn méjèèjì tí negative sì tún ṣe kíni o tí minus dá wọn láàrin ibi tọ́kàn yóò kọ́kọ́ lọ náà ní kíni o òun náà ní difference of two squares. Bí láti dúró ní ọ̀sẹ̀ tó kọjá tí mo dẹ̀ sì tún ṣàlàyé fún wa pé tá bá fẹ́ expand àwọn eléyìí yàtọ̀ sí pé à ń lo àwọn tá fi ṣe kíni o yàtọ̀ sí pé à ń lo àwọn tá fi ń ṣe yìí
ìtàtúlẹ̀ lò òun náà là ń pè ní kíni Pascal triangle. So a ní tá a bá fẹ́ lo Pascal triangle òun náà ní pé kíni kí n wá coefficient power tí n fẹ́ ṣe kíni o tí mo fẹ́ expand. So gẹ́gẹ́ bí àpẹẹrẹ alóbẹ̀rẹ̀ láti kíni látòrí 1 eléyìí ti ṣe coefficient òdo. So láti mọ coefficient mi náà ẹ fi 0 sí bíbá ẹ tún fi 0 sí bíbá eléyìí ló fún mi ní kíni 1 1. So tí ẹ bá fọ́ mọ̀ mìíràn eléyìí ó jẹ́ kíni o ẹ tún fi 0 sí bíbá ẹ fi 0 sí bíbá ìgbé 0 plus 1 1 1 plus 1 2 1 plus 0 1. Ẹ bá tún fẹ́ mọ coefficient mìíràn ẹ tún fi 0 sí bíbá ẹ fi 0 sí bíbá yóò jẹ́ 0 plus 1 1 3 3 1. Ẹ bá tún fẹ́ mọ̀ mìíràn òun náà ní pé kíni o ẹ tún fi òdo àtòdo síbí eléyìí náà jẹ́ 1 4 6 4 1. Ọ̀yà ẹ bá tún fẹ́ mọ̀ mìíràn náà ńkọ́ ẹ tún fò òdo àtòdo síbí bá eléyìí jẹ́ 1 5 10 10 5 1. Ẹ pé tẹ́ bá wò ẹ rí pé n tó jọ nígbẹ̀yìn òun náà ní kíni o òun náà ní triangle. So tẹ́lẹ̀ yìí wá ń jẹ́ kíni coefficient 0 láti bá ní x raised power 0 àbí kí ẹ sọ pé coefficient 0. So eléyìí ní coefficient 1 2 3 4 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà tí n bá fẹ́ ní power eléyìí tó jẹ́ kíni raised to power 100. So òun náà ni màá ṣe kíni màá kàn wá coefficient yẹn dórí 100 náà. Àǹfààní rẹ̀ náà ni pé ìyìn níṣẹ́ máa sọ pé kágbé bá ní x plus y everything raised to power 12 tí wọ́n á fẹ́ ṣe kíni o ti fẹ́ expand there ìníṣẹ́ máa sọ pé kíni x plus y plus x plus y times x plus y times x plus y ní ẹ̀mẹ́kíni ní ẹ̀mẹ́jìlá. So ìjẹ́ tí eléyìí bá yé wa lónìí a máa tẹ̀síwájú so ní frame 65. So ọ̀jọ̀gbọ́n ní tí eléyìí bá ti yé wa tá a dẹ̀ ti di àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí wọ́n ṣàlàyé síwájú yẹn alákọ̀ọ́kọ́ fún difference of two square ní o ẹlẹ́ẹ̀kejì fún the perfect square ní o eléyìí tó jẹ́ positive èyí tó dẹ̀ sì jẹ́ negative náà. Nínú àwọn ibi tá a ti mọ lò wọ́n òun náà ni pé tí n bá nírò nǹkan báyìí example so ẹ̀rí pàjọ́ gbọ́n múrù nǹkan báyìí wá. So ẹ jẹ́ kọ́kọ́ mú wá wáyé pé x plus 5 everything square x plus 5 everything square ẹ mọ́ gbàgbé ń ta sọ. Ìtumọ̀ náà ni pé kí ni tí n bá fẹ́ expand eléyìí ládàá mi láwọn náà ni pé kí ni square alákọ̀ọ́kọ́ táàmù alákọ̀ọ́kọ́ yìí square rẹ̀ square ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe 5 yóò máa jẹ́ plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ x times 5 yóò máa fún mi 5x. Ẹgbẹ́ tí n bá ṣe síwájú sí yóò máa jẹ́ x squared plus 10x plus 25. Mo rò bóyá wá máa yẹn ọ̀dà ó ní ká péré lé mo ní nǹkan 3x plus 4 everything raised by 2. Ọ̀yà kí ni 3x plus 4 everything raised by 2 ọmọ jẹ́ òun náà ni pé kí ni o kí n tún square alákọ̀ọ́kọ́ wọ́n gbàgbé ní fi sórí x nìkan torí táàmù alákọ̀ọ́kọ́ yìí 3x ni kì í ṣe x lásán yóò jẹ́ 3x squared plus 4 squared plus 2 times product méjèèjì 3x times 4 yóò mọ̀ fún mi ní kí ni 12x. Àjàsípìlẹ̀ ọmọ jẹ́ 9x squared plus 24x plus 16. Ìjẹ́ tí eléyìí báyìí wá ọ̀jọ̀gbọ́n amúrú nǹkan báyìí wá. So tí n bá ní 4a squared minus 12a plus 9 tí wọ́n á fẹ́ factorize yẹ bó láyé ṣe léyìí. Ẹ rí i pé tẹ́ bá wo àárín yìí ìntẹ́lẹ̀ yìí tí ẹ kọ́kọ́ ń sọ fún wa òun náà ni pé kí ni o eléyìí láì tiẹ̀ tí ì mọ in tí ó jẹ binomial expression ni ó jẹ́ ń tó tọ̀ ṣùgbọ́n negative ni ó mọ̀ wà láàrin. Tẹ́ bá gbàgbé np anita bá ní kí ni a plus b everything square àní yóò mọ̀ jẹ́ a square plus 2ab plus h plus b square. Ṣùgbọ́n tó bá jẹ́ pé minus ló wà láàrin kọ́ aláàmọ́ ní kí ni a square minus 2ab plus b square. Mo rò bó ti yọ wá báwọn. So tí máa ní 4a square minus 12a plus 9a àkọ́kọ́ náà mo tún lè kọ ẹ mọ́ gbàgbé pé ká tó mọ 4a square yìí kó tó fún wa ní 4a square yẹn kí la kọ́kọ́ ṣe tẹ̀ pa square rẹ̀ wọ́n gbàgbé pé ta láwọn ṣe ni pé kí ni o tàbá ní irú nǹkan báyìí òun náà ni pé kí ni kọ́kọ́ square alákọ̀ọ́kọ́ tún square ẹlẹ́ẹ̀kejì ó máa jẹ́ 2 times product alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì mo rò bó ti yé mi báyìí àjásí pé tí ń ṣe mí báyìí náà ni pé kí n kọ́kọ́ wò pé bó lélẹ́yìí sí kọ́kọ́ wà ní square pé tí bá ní 4a square ní tí mo lè ṣe náà ni pé kí ni kí n sọ pé lè 2a everything square pé bó ṣe wà ní ká tó tú lẹ̀ àbí ẹlẹ́ẹ̀kejì náà bákan náà 9 perfect square lòun náà pẹ̀lú
ẹ rí pé 9 òun náà ní kí ni 3 squared àtẹlẹ́kẹta minus ẹ rí pé ká tó ṣe nǹkan kan kí ló kọ́kọ́ wà náà 2 times ẹ rí pé 2 times kí ló mọ̀ fún mi ní kí ni ó mọ̀ fún mi ní 12 ẹ rí pé òun náà ní kí ni 6 yìí náà ni ó máa jẹ́ kí ni 2 times 3 ajá pé pẹ̀lú eléyìí ká pé ńgbà tí mo expand nǹkan kan mo á ní 2a square plus 3 square minus 2 times mọ́bìnú 2a lọ ẹgẹ́lẹ́ ọjà minus 2 times a times 3 ajá sí pé tó wà tẹ́lẹ̀ òun náà ní pé kí ni o 2a minus 3 everything square bó láti mọ̀ pé bẹ́ẹ̀ ni òun náà ní pé kí ni o ìta àmọ́ ṣe náà ni pé ká square alákọ̀ọ́kọ́ òun lélẹ̀ ká square ẹlẹ́ẹ̀kejì òun lélẹ̀ minus 2 times product alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì so òun ló fún ṣe kí ni o ló fún wa ní ìyẹn ọ̀yà bó wà ní tí bá ní irú eléyìí ńkọ́ s squared minus 4 s squared minus 4 ẹni pé léyìí òun ti ẹ̀ kọ́kọ́ pé táàmù mẹ́ta ajá sí pé mo níbi tọ́kàn yóò mọ lọ tó bá ti jẹ́ pé táàmù alákọ̀ọ́kọ́ bá jẹ́ square tẹ́sí lè kọ́ ẹlẹ́ẹ̀kejì náà gẹ́gẹ́ bí square ṣẹ̀gbá lè tún lè kọ́ gẹ́gẹ́ bí s square minus 2 square tó ti yọ báyìí mo ní tó bá jẹ́ pa lè rí kọ́ báyìí ajá sí pé ká mọ̀ dáa láàmú mọ́ kí nìyẹn òun náà ni difference of 2 squares ẹ rí pé square kan náà tún ní 4 yìí ó fún wa ní 2 square difference of 2 square náà òun náà ni pé yóò máa jẹ́ kí ni o x alákọ̀ọ́kọ́ táàmù alákọ̀ọ́kọ́ yẹn láì fi square sí plus táàmù ẹlẹ́ẹ̀kejì láì fi square sí times táàmù alákọ̀ọ́kọ́ láì fi square sí minus táàmù ẹlẹ́ẹ̀kejì láì fi square sí so ajá sí pé tí bá nírú nǹkan báyìí x minus 5 s plus 5 tẹ bá ti kọ́kọ́ ẹ rí pé nọ́mbà kan náà ló jẹ́ táàmù kan náà ni ṣùgbọ́n yàtọ̀ tó wà láàrin bẹ́ẹ̀ náà ni pé tá láàkọ́kọ́ yìí negative ló dá láàrin tá ń pè ní minus ẹlẹ́ẹ̀kejì plus ló dá láàrin ajá sí pé tí n bá fẹ́ ṣe láìdára bí làmú là ń pè ní difference of 2 square yóò máa jẹ́ kí n square alákọ̀ọ́kọ́ minus kí n dẹ̀ sí square ẹlẹ́ẹ̀kejì ọ̀yà ìjẹ́ tí ilé ìbá yọ àtà ní sọ ilé ìfún mi 25s squared minus 16y squared ọ̀yà a ní sọ tí ó jẹ fún mi so ẹni pé tẹ bá wò dáadáa àkọ́kọ́ náà x square àti y square yìí àwọn ti wà ní kíni wọ́n ti wà ní square ṣùgbọ́n kéésì àwọn nìkan ni wọ́n dá dúró lẹ́gbẹ̀ẹ́ 25y square wà ń bẹ̀ o lẹ́gbẹ̀ẹ́ y square náà 16 náà wà ń bẹ̀ ajá sí pé mo gbọ́dọ̀ wọ́gbọ́n táwọn eléyìí náà fi jẹ́ square ṣùgbọ́n náà ṣe o ẹ rí pé 25 perfect square tó máa ní nǹkan perfect square làwọn nọ́mbà tẹ̀lé wá square root wọn tẹ́wọ́ pé tẹ́ bá multiply nọ́mbà kan pẹ̀lú nọ́mbà yẹn gangan yóò mọ̀ fún yín nọ́mbà 4 perfect square nítorí tí bá ní mo ní nọ́mbà kan tẹ́ pé tí bá multiply rẹ̀ pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún mi 14 tó ti ń bá nọ́mbà tó yẹ pẹ̀lú wá square root rẹ̀ so ajá sí pé 25 perfect square ni mo lè sọ pé òun ni 5 squared x squared minus 16 kọ́ òun náà jẹ́ 4 squared y squared gbọ́dọ̀ bó ti yọ abáwọn ọ̀yà ajá sí pé tẹ́ bá kọ eléyìí ní kí nínú àwọn òfin indices tí a pè ní power eléyìí tá a ti ṣe kọjá kí lè léyìn ọmọ jẹ́ o ẹgbọ́n ti jọ ní square ajá sí pé wọ́n lè ṣe kí ni wọ́n lè dàbí sípọ̀ business eléyìí ọmọ jẹ́ 5s everything squared minus 4y everything squared ẹ̀dẹ̀ ṣùgbọ́n gbàgbé mo ní tẹ́ bá ní binomial expression tó wá jẹ́ pé táìmù aláwọ̀kọ́ gba square tí táìmù ẹlẹ́ẹ̀kejì gba square tí negative ń tún ṣe kí ni o tó dáa méjèèjì láàrin ajá sí pé táìmù ṣe náà ni pé kí ni ẹ mú táìmù aláwọ̀kọ́ plus táìmù ẹlẹ́ẹ̀kejì láì fi square sí ẹ tún wá mú táìmù aláwọ̀kọ́ bákan náà 5x minus táìmù ẹlẹ́ẹ̀kejì náà láì ṣe kí ni o láì fi square sí yóò mọ̀ fún wa ní difference of 2 square yóò mọ̀ fún wa ní difference of 2 square ìjẹ́ tẹ́lẹ̀ báyìí wà bó wà ní tí bá nírú nǹkan báyìí kọ́ calculate ní 3s squared minus 16y square ẹni pé lè yàtọ̀ àkọ́kọ́ náà x square ló perfect square ní x square y square náà perfect square ní 16 perfect square náà bó láti wá ṣe 3 ṣe pé kádẹ́sì tó tẹ̀síwájú gbogbo àwọn tó wà níbí báyìí a gbọ́dọ̀ rí pé gbogbo wọn ló ní square àkàláṣe mo lè sọ pé léyìí yóò fún mi ní 4 squared y squared bẹ̀tẹ̀lẹ̀ yìí kọ́ bò ní máa ṣe wá ṣe 3 is a perfect square 3 is a perfect square ṣùgbọ́n ọgbọ́n àwọn olè fi sọ di perfect square
ó wá lò tí a ń pè ní sod. Ẹ pé tẹ́ bá gbàgbé ní sod wa tí n bá ní root a multiply by root a kí ni ọmọ fún mi a òun ti wà bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe àgbé root a times root a òun náà ní pé ní root a everything squared. Ẹ̀dẹ̀ má gbàgbé pé nínú òfin indices wa tí n bá ní root a òun náà ní kí ni a raised power half everything squared ajá sí pé 2 gbé 2 òun náà ní pé tẹ́ bá ní sọ́ọ̀dì kan tó ti máa pé root number kan multiply by root number mìíràn yóò mọ̀ fún number àwọn gangan root Gafari times root Gafari kí lẹ́mọ̀ get you Gafari òun ti yá báwọn ajá sí pé 3 yìí tí bá fẹ́ sọ òun náà ní kíni tí bá fẹ́ sọ òun náà di square tí bá fẹ́ kó jẹ́ perfect square ajá sí pé tí ń ṣe náà ní pé ilé ọmọ jẹ́ kíni 3 everything square torí mo mọ̀ pé square padà ṣe kíni yóò padà gé square root so ti yá báwọn so ajá sí pé ilé náà jẹ́ s squared so eléyìí náà jẹ́ s squared so ìjẹ́ tí eléyìí bá yé wa tàdé sì ti gbọ́ yé báyẹn ajá sí pé lẹ́yìn rẹ̀ ìgbà tí mo ti sọ 3 yìí tí mo ti sọ di perfect square ẹ mọ́ gbàgbé nítòótọ́ 3 yìí ṣe perfect square ṣùgbọ́n nínú ìṣirò náà ni pé kí ni ẹ mọ̀ ṣe nǹkan bóyá tí nǹkan bá jẹ́ nǹkan kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣe hàn pé 4 ó nàmbà ni ọlọ́nà bí mo ṣe lè gbà sọ 4 mi tí mo lè gbà sọ di fraction tí a pé mo lè ní 4 over 1 lòun mo rò bó ti wá wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní 3 kìí ṣe perfect square pẹ̀lú àlàyé tí mo ṣe fún perfect square òun náà ni pé kí ni perfect square ní nọ́mbà tẹ́ lè wá square root wọn tó jẹ́ pé tẹ́ bá multiply nọ́mbà kan pẹ̀lú tó wáyé pé bá multiply nọ́mbà kan pẹ̀lú nọ́mbà wọn tó ti yé báyẹn ìyìn tí ó mọ̀ fún yín èsì tí ó mọ̀ fún yín perfect square ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ 2 times 2 yóò fún mi ní 4 ajá sí pé 4 yìí òun ni perfect square torí 2 ní ìmọ̀ multiply 2 pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó fi mọ̀ fún mi ní 4 x times x s square ní ajá sí pé s square perfect square lòun náà so àti mọ̀ gbọ́ 16 yìí ó rọrùn láti ṣe a ní yóò mọ̀ fún wa ní 4 square y square bákan náà wẹ̀ ó rọrùn láti ṣe so tí a bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní s square bó láṣẹ wá gbé 3 náà lọ ajá sí pọ́gbọ́n tá a lè dá tá a bá fẹ́ kí 3 náà jẹ́ perfect square náà ní pé sọ pé kí ni root 3 times root 3 tí wá wá so root 3 times root 3 pẹ̀lú òfin sod tá a bá gbàgbé a ní yóò mọ̀ fún wa ní 3 root Gafari times root Gafari ni ó mọ̀ jẹ́ root Oyèbọ́lá multiply by root Oyèbọ́lá ẹ̀rọ Oyèbọ́lá lòun náà mọ̀ jẹ́ ajá sí pé lè mo lè kọ́ báyìí láì jẹ́ pé ẹ̀rọ wà ń bẹ̀ ọ̀yà tí n bá tẹ̀síwájú lórí rẹ̀ eléyìí ní square eléyìí jọ ní square wọ́n lè jọ dàbí sípò ajá sí pé lè yóò mọ̀ jẹ́ kí ni root 3x square ẹ mọ́ gbàgbé tí n bá ní a raised power m everything raised power n nìkan kan náà ní pé kí ní a raised power m n nìna so ajá sí pé lè jẹ́ kí ni root 3x everything raised power square 2 òun náà ní pé gbogbo tọ́jọ́ wa ní bracket wọ́n jọ ní ni gbogbo tí wọ́n máa then minus 4y everything square mo ní tàbá tí a dẹrù nǹkan báyìí tó jẹ́ pé táàmù méjìlá ní alákọ̀ọ́kọ́ wá gba square tẹ́lákọ̀ọ́kọ́ jẹ́ perfect square tẹ́lẹ̀kejì jẹ́ perfect square tí negative wá dá ọ láàrin kí ni mo pè é o mo ní o mọ̀ jẹ́ difference of 2 squared so difference of 2 squared ajá sí pé lẹ́yìn yóò mọ̀ jẹ́ kí ni o 3x that is m táàmù alákọ̀ọ́kọ́ láì fi square yẹn sí plus táàmù kejì yẹn 4y táàmù alákọ̀ọ́kọ́ root 3x minus táàmù ẹlẹ́ẹ̀kejì 4y ní ọmọ fún wa ní kíni ní ọmọ fún wa ní èsì eléyẹn ìjẹ́ tí eléyìí wáyé wa ọ̀yà bó ní ká pé irú nǹkan báyìí mọ́ á ní kọ̀ tàdé ti gbọ́ àlàyé yẹn kéèké bó ní ti bá ní x squared minus 5 x squared minus 5 ẹ̀ rí pé tá a bá ṣe dé iṣẹ́ déwájú sí ẹ̀ rí pé a mọ̀ kan irú àwọn kan báyìí so tí ọ̀jọ̀gbọ́n bá ṣe kíni tó bá gbérú eléyìí náà sí perfect square kò níyàwó lẹ́nu tó rà lè lo àpèjú eléyìí tí mo ṣe kíni tí mo fi ṣàlàyé síwájú ta ni ó sọ bá lórí ìkànnì Facebook àti àtàwọn ìmọ̀ ẹni tó ń jóye bọ́lá wọn pẹ̀ṣẹ́ lè sọ fún wa sàbímà pẹ̀lú àlàyé tá a ti ṣe kí lélẹ́ yóò jẹ́ bàbá tẹ bá gbọ́ àlàyé wa yìí ṣé wa pẹ̀lú wa sàbímà ọ̀dà àwọn táwa ní Facebook wa lè kọ́ jáde so òun náà ní pé kí ni o mo ní ká tó lè lòfin òun náà ní ká rí i pé àwọn táàmù méjèèjì yẹn wọ́n jẹ́ perfect square eléyìí ti jẹ́ perfect square x square 5 ṣe perfect square
so wọ́n náà wà tí mo lè fi sọ di perfect square bó mo ṣe lè fi sọ di perfect square náà ni pé kí ni ké ń gbé àjàgà rúùtù lé lórí so tí ń bá kí n wá fi square sí torí mo ti mọ̀ pé square ni ọmọ gbé square root ẹ̀rí pé tó bá ní malaria kí ni ó lò yóò lo anti-malaria èyí tí ó gbé malaria dànù square èyí tó lè pa square òun náà ni square root èyí tó lè pa square root òun náà ni square tí bá tí a ní perfect square ní táàmù méjèèjì àbùṣe ó ti bùṣe tó dẹ̀ sì jẹ́ pé minus ló dáhùn láàrin àjásípélé ọmọ jẹ́ kí ni s plus root 5 s minus root 5 s minus root 5 kí lè ní ọmọ fún wa ní kí ni wọ́n ní ọmọ fún wa jẹ́ tí ilé ìbáyé wa tàbá bọ́ sí fírèmù mìíràn so eléyìí tí a ń pè ní kí ni o quadratic expressions as the product the game in ṣàṣìṣe so quadratic expressions as the product of two simple factors. Akọ́nà àti mọ̀ ní quadratic expression jẹ́. Kí ni kọ́kọ́ ni quadratic expression? Òun náà ni expression tó wà ní kí ni oní quadratic form. Kí la ń pè ní quadratic? Ẹ pé mo la lè ṣe kí ni? A lè pín expression lágbọ́nrin power lágbọ́nrin degree tàbí lágbọ́nrin term tí wọ́n ní. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá fẹ́ ṣàlàyé expression ní kí ni o ní agbọ́nrin term tí wọ́n ní ẹ mọ́ gbàgbé gbogbo àmọ́ wọ́n sọ. So òun náà ni pé tí n bá ní a plus b plus c táàmù kan lélẹ̀ ìtọ́ ẹ pé táàmù kan ni mo fẹ́ ṣàlàyé òun náà là ń pè ní monomial expression. Tí wọ́n bá ti di táàmù méjì a ní ọmọ di kí ni o binomial expression tí wọ́n bá pé mẹ́ta trinomial expression. So ti yà bá but ẹ tún wá lè sọ kí ni ẹ lè ṣàpèjúwe expression nípa power tí wọ́n ní bákan náà. Bẹ́ẹ̀ ni sì ti bá ní a plus b x. So ti èmi bá tí expression yìí sì wà ní in terms of x ẹ rí i pé ẹ máa wo power tó pọ̀ jù lórí expression. So irú power tó bá pọ̀ jù yẹn òun ni ó mọ sọ iye expression tí ìyẹn jẹ́ lágbọ́nrin kí ni o lágbọ́nrin power. Lápèjúwe ẹ rí i pé wọ́n à ní power ilé yìí jẹ́ ajásípélé àmọ́lámọ̀ pé ní kí ni linear expression. So ti èwo wà ní quadratic expression ní tó yẹ pé èyí tó bá jẹ́ pé power tó pọ̀ jù ní kí ni o ní tàmù yẹn ká pé tàmù yẹn ní x lọ́wà ajásí pé power tí ó mọ wà lókè x jù òun náà ní kí ni òun ní 2 gẹ́gẹ́ bí àpẹẹrẹ nípa ní x raised by 2 plus 4s plus 4 ẹ rí i pé quadratic expression lélẹ́yìí o ẹ̀dẹ̀ sì mọ́ gbàgbé ìgbà tẹ́lẹ̀ yọmọ di equation òun náà ní tí n bá ní kí ni o tí bá ṣe kí ni tí bá ní equal sign that is equal to nìkan so tí bá bá jẹ́ tí eléyìí bá yẹ wa ọ̀jọ̀gbọ́n á fẹ́ ṣe kí ni ó tún fẹ́ mú àwọn òfin mẹ́ta kan wá wípé bó la ṣe lè ṣe kí ni o bó la ṣe lè mọ gbé quadratic expression wa bó la ṣe lè mọ factorize ẹ̀ tí ó mọ jẹ́ pé ká máa multiply tí ó mọ dàbí pé ká máa multiply àwọn simple factors méjì yà ní pé linear factor méjì gbogbo tí yíwa báyìí ẹ rí i pé nínú àlàyé inú tó fara pẹ́ ẹ rí i pé tẹ bá wo eléyìí tẹ bá wo nǹkan aláwọ̀kọ́ bí báyìí so ẹ rí i pé a plus b a minus b yìí o linear factor ni o gbogbo tí yà tàbí ká ní simple factor ṣùgbọ́n tẹ bá padà wo ó lọ di kíni ó lọ di quadratic ó lọ di quadratic expression so ti yé so tó bá jẹ́ pé kíni ká pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ a yẹn táàmù yẹn ló wà bóyá a yẹn jẹ́ variable níbẹ̀ gbogbo tí wà jẹ́ tẹ́lẹ̀ bá ti wáyé wa bó ọlá ṣe máa ṣe eléyìí tó bá jẹ́rù nǹkan báyìí so òfin aláwọ̀kọ́ òun náà ni pé kí ni ká pé n bá ní s plus g s plus k tí g àti k á mọ̀ pé g àti k ó ní factor so tí á mọ̀ pé g àti k wà so á mọ̀ pé ní factor expression yẹn gbogbo tí wà báwọn á mọ̀ pé ní factor expression àkàlàṣe tó bá padà di quadratic equation ajásí pé minus g àti minus k ní tẹ́ bá gbàgbé òfin polynomial eléyìí tá ti ṣe kíni eléyìí tá ti ṣe síwájú so pẹ̀lú àlàyé yẹn tí àlàyé yìí bá yé wa ajásí pé tí n bá ní s plus g àti s plus k mi ṣe pé tí n bá sún síwájú lórí rẹ̀
so pẹ̀lú àlàyé pẹ̀lú tá ti ṣe lẹ́ẹ̀kan yẹn àwọn eléyìí ọmọ jẹ́ kíni eléyìí ọmọ fún wa ní kíni x squared plus sk ọmọ gbàgbé òun náà ní pé kíni mú aláwọ̀kọ́ fi multiply ọ̀kọ̀ọ̀kan àwọn táàmù yìí tó mú aláwọ̀kọ́ bákan náà fi multiply lẹ́ẹ̀kejì yóò fún wa ní xk plus g times s yóò fún wa ní kíni o gx then plus g times k gk ó rí pé àlàyé yẹn lọ́jọ̀gbọ́n fẹ́ sọ fún wa sọ pé tó bá wo bí ìwé wa ibi tọ́jọ̀gbọ́n dúró sí tiẹ̀ lélẹ́yìí ó ní x square plus ẹ rí pé kíni o tẹ́ bá wo kíni tẹ́ bá wà àwọn méjèèjì wọ́n jọ kánkó nǹkankan kí ni wọ́n jọ kánkó òun náà ní x ẹ̀dẹ̀ má gbàgbé mo ní tí ẹ bá wo táàmù méjì tẹ́ wá rí pé wọ́n jọ kánkó fáwẹ́lì nǹkankan ní tẹ́ ṣe náà ni pé kíni tí wọ́n jọ kánkó wọn gbé jáde ẹ wá ṣe kíni ẹ mọ̀ fi tẹ́ gbé jáde ẹ mọ̀ fi divide àwọn táàmù yẹn lọ́kọ̀ọ̀kan àjásí ń gbé gbàgbà tí mo ti gbé x jáde tí bá divide táàmù yìí pẹ̀lú x in tí ó kú mi báyìí náà ni k plus g so gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́jọ̀gbọ́n ṣe ní kíni ló ti ní k square yẹn so ló fi ní k square yẹn kí ni ọ̀jọ̀gbọ́n kí ló fẹ́ fàyọ bí báyìí òun náà ni kápẹ́ ń bá nírú nǹkan báyìí o ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ dáadáa coefficient middle term kí ni coefficient òun náà ni tó multiply táàmù kan ṣe pé táàmù yìí trinomial expression ni o gbogbo tí ó wà báwọn tàbí ká pè ní quadratic expression tá a bá ń wò ní agbọ́n ní kí ni o agbọ́n ní power tí wọ́n ní ṣùgbọ́n táàmù aláwọ̀kọ́ wà ní s gbogbo tí ó wà báwọn so táàmù ẹlẹ́ẹ̀kejì bákan náà òun náà wà ní kí ni o òun náà wà ní x àkàlàṣe táàmù ẹlẹ́ẹ̀kẹta constant lòun ní torí kò ṣe kí ni kò ní bóyá x àbí kò ní bóyá táàmù kan tó wà gbogbo tí ó wà báwọn àmọ̀ pé òun ní constant term so tẹ bá nírú nǹkan báyìí a ní coefficient náà wà ní tó ṣe kí ni o tó bá multiply táàmù nǹkan níbí báyìí nísìn táàmù tí mo lọ wà táàmù tí ẹlẹ́ẹ̀kejì yẹn wà tẹ bá wo táàmù ẹlẹ́ẹ̀kejì yẹn eléyìí tó jẹ́ táàmù àárín yẹn ẹgbẹ́ tí bá kọ́ dáadáa mo lélẹ̀ ọmọ fún mi ní g plus kx àbí ẹ má gbàgbé ipa ti ṣàlàyé pé addition wà commutative tá a bá kọ́ báyìí a ṣe kí ni o a ṣàṣìṣe kankan lórí rẹ̀ gbogbo tí wà bá then plus gk ẹ jẹ́ nǹkan ilé ìdáadáa kó lè yé wa mo fẹ́ ṣàlàyé nǹkan kan fún wa bíbá yìí tí ọ̀jọ̀gbọ́n fẹ́ fi ṣàlàyé ń bẹ̀yẹn nìyẹn so plus gk ẹ pé tẹ bá wò èyí tí wọ́n fún wa léléyìí ní ìtẹ́lẹ̀ èyí tó dì léléyìí báyìí so kí ni tẹ́lẹ̀ ṣàkíyèsí àkíyèsí wo lẹ lè ṣe ń bẹ̀ ọ̀dà bẹ̀tọ́rí ọkọ̀ ẹ̀ pé àkíyèsí tẹ́lẹ̀ ṣe ń bẹ̀ ọ̀nà pé kí ni o èyí tó jẹ́ coefficient táàmù àárín ẹgbẹ́ táàmù àárín òun ni x ni èyí tó jẹ́ coefficient rẹ̀ òun náà ní kí ni g plus k ẹ̀rí pé ṣe déédéé kí ni o ṣe déédéé ròpọ̀ constant tó wà níbí báyìí g àti k ooo mo ti wá bá so tí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ń jẹ́ gk yẹn tó náà ṣe déédéé kí ni o tó ń ṣe déédéé product g àti k tó dàbí ká ṣe kí ni ká multiply àwọn méjèèjì pẹ̀lú ara wọn tó dàbí ká multiply àwọn méjèèjì pẹ̀lú ara wọn so ajá sí pé in tí ọ̀jọ̀gbọ́n in tó ń ṣàlàyé àlàyé tó mú wá bíbáyìí òun náà ni pé kí ni tí n bá nírú nǹkan báyìí ajá sí pé táàmù àárín mi coefficient táàmù àárín yẹn yóò mọ jẹ́ pé kí n mọ ro àwọn factor méjèèjì yìí papọ̀ gbogbo tí n bá pé g plus k òun yóò mọ fún mi ní kí ni táàmù àárín ẹ wá ní constant term yóò mọ jẹ́ product àwọn méjèèjì àlàyé rẹ̀ yóò yé wa o òun náà ni pé tí n bá ní kí ni s plus 3 s plus 2 inú àlàyé tó ń fẹ́ mú àná máa padà ṣàlàyé ẹ̀ ní gbẹ̀yìn kó lè yé wa dáadáa òun náà ni pé ká mọ̀ dáa láàmú ajá sí gbélé ọmọ jẹ́ kí ni x squared nígbà tí mo gbé táàmù méjèèjì àròpọ̀ wọn ni ó mọ fún wa ní kí ni in tó jẹ́ coefficient táàmù àárín ajá sí gbélé ọmọ jẹ́ 3 plus 2k wá ní constant term yẹn multiplication àwọn méjèèjì òun ni ó mọ fún wa náà ni ó mọ fún wa ní 6 so lẹ́yìn pé inú àwọn àǹfààní tó wà níbí báyìí náà ni pé tẹ́bá yẹ pé tá bá débi quadratic equation tàbí tá bá ń ṣe quadratic expression tó wá fún wa ní nǹkan kan àlàyé tọ́jú ọ̀pọ̀ fẹ́ ṣe níbí báyìí ni pé lábò láṣẹ mọ àwọn root tàbí àwọn factor tó yẹ kó satisfy expression tàbí kíni o tàbí equation yẹn ìjẹ́ tí ilé ìbáyé wa tá bá tẹ̀síwájú kéèsì alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀yà nínú òfin kejì tó tún fẹ́ ká dì mọ́ náà ni pé ọ̀yà bó wà ní tí n bá ní plus nǹkan tó yẹ pé minus mo ní s minus g s minus k léyìí tó jẹ́ pé g àti k mi
òun ló ń jẹ́ kí ni o òun ló jẹ́ two constant tí mo ní bí báyìí mo rò bó ti yá wa ọ̀yà tá bá ṣí òun náà lẹ̀ tá expand ẹ̀ pẹ̀lú àlàyé eléyìí tá ti ṣiṣẹ́ yìí ajásíkélé ọmọ jẹ́ x squared minus kx minus gx minus g times minus g plus gk ẹ gba àlàyé tán fẹ́ ṣe bí báyìí o ọ̀yà ajásíkélé ọmọ jẹ́ x squared ẹ rí i pé tẹ́ wá wo táàmù aláwọ̀kọ́ àti táàmù ẹlẹ́ẹ̀kejì báyìí wọ́n tún jọ káńkó fáwẹ́lì òun náà ni pé tí wọ́n jọ kó láńkó òun kí wọ́n jọ kó láńkó x lásán gbàgbọ́ minus x tí bá gbé jáde ẹ rí i pé tí ó kù náà ni k so tí èmi bá so then plus g so yíyá bó ti jẹ́ plus g torí tí bá padà ní minus times plus minus ni ó mọ̀ fún mi then plus gk ọ̀yà àkíyèsí òun lè wá ṣe ń bẹ̀ ẹ rí i pé tí bá tún eléyìí kọ dáadáa tó jẹ́ x square minus k plus gx plus gk ẹ rí i pé àlàyé tóun náà ṣe òun náà ni pé kí ni o in tó jẹ́ táàmù àárín yìí bó ti wá bá wọn in tó jẹ́ coefficient táàmù àárín yìí ó dà gẹ́gẹ́ bí ìròpọ̀ táàmù alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì bó ti wá bá wọn so ó dà gẹ́gẹ́ bí ìròpọ̀ táàmù alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì tí in tó jẹ́ constant term yẹn wà jẹ́ kí ni o product àwọn méjèèjì lọ́gbọ̀n yẹn fi sọ pé kí ni coefficient àárín so òun náà ní kí ni o minus ìròpọ̀ àwọn méjèèjì tẹ́ bá gbàgbé so tí ẹ bá wọn so tí n tó jẹ́ constant term yẹn wá jẹ́ kí ni o product àwọn méjèèjì bákan náà ẹ̀wẹ̀ ẹ dákun mo fẹ́ ká dì mú kí lálákọ̀ọ́kọ́ èyí náà ni pé tá a bá ní kí ni o bá s plus a s plus b òun náà ni pé tí n bá expand ẹ̀ n tí mo ní òun náà ni pé kí ni o táàmù àárín yóò mọ jẹ́ ìròpọ̀ àwọn alákọ̀ọ́kọ́ yẹn mo bó ti wà àwọn constant term yẹn sí constant term yóò dẹ̀ sí mọ́ jẹ́ kí ni multiplication àwọn méjèèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìyàtọ̀ tó kàn wà láàrin eléyìí náà ni pé kí ni o ìròpọ̀ wọn yóò mọ̀ jẹ́ minus ìròpọ̀ àwọn méjèèjì jẹ́ tí eléyìí bá yẹ wa ẹ̀rí pé agbọ́nrin kẹta eléyìí tọ́jú ọgbọ́n fẹ́ ká dì mú torí tá a bá ti lè mọ àlàyé yìí òun náà ni ó mọ ràn á lọ́wọ́ tá a bá fẹ́ factorize ẹlòmíì àwọn pé kí ni ṣe àwọn ọmọ bá ṣe ń factorize ẹlòmíì kan mọ̀ tẹ́lẹ̀ pé tá a bá fẹ́ factorize kankan ọ̀yá ẹja multiply coefficient àbí term a ẹja multiply pẹ̀lú c káwá wò pé kí lá máa multiply bó gangan ló ṣe wá bẹ́ẹ̀ lọ́jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé ẹgbẹ́lẹ̀ kẹta tó ní tá a bá ní s plus g s minus k jẹ́ pé tá láwọ̀kọ́ náà ní pé tí bá ní s plus g s plus k àwọn táàmù yìí àbáwọn táàmù yìí constant positive lọ́wọ́ láwọ̀kọ́ ẹ̀rẹ́lẹ̀kejì òun náà ní pé kí ni méjèèjì jẹ́ negative so ẹlẹ́kẹta báyìí ni pé ìkan jẹ́ positive ìkan jẹ́ negative ọ̀yà ẹja mú òfin jáde ń bẹ̀ náà ó láṣẹ mú òfin jáde ń bẹ̀ òun náà ní pé kí n kọ́kọ́ expand o kí lè ọmọ jẹ́ x squared àbí ọ̀yà minus kx plus gx minus kg so tí mi bá wọn ajá sí kílé ọmọ jẹ́ x squared ẹ di pé kí ni x àti s wọ́n jọ kánkó fáwẹ́lì o ajá sí pé tí n bá gbé x mi jáde eléyìí ọmọ jẹ́ kí ni k minus g minus kg ẹ̀yà tí n bá ṣe síwájú sí bákan náà eléyìí ọmọ fún mi ní kí ni o x squared ẹ má gbàgbé pa ní product ó wà commutative ajá sí pé tí n bá gbé x mi tí n bá kọ sẹ́yìn k minus g kò sí láburú ń bẹ̀ ilé ọmọ fún mi ní k minus g x minus kg ta ni ó mú òfin wá fún mi báyìí ta ló lè mú òfin yẹn wá fún òfin wo la lè mú jáde nínú ilé yìí ṣé mi ò ṣàṣìṣe pẹ̀lú ìtaṣe mi báyìí yà mi ò ṣàṣìṣe ọ̀yà òfin wo la lè mú jáde mi báyìí tàbí tá bá tún ṣe síwájú sí tá bá fẹ́ kó jọ in tí ọ̀jọ̀gbọ́n ṣe sínú ìwé ẹ rí i pé mo tún lè ní eléyìí s squared kí n gbé positive jáde mi báyìí ẹ rí i pé yóò mọ jẹ́ g minus k so ti yọ abáwọn torí pé mo minus gan minus tún sápamọ́ sára k mi báyìí tí n bá ti gbé minus jáde léyìn òkú positive minus léléyìí ló fún wa positive tẹ́lẹ̀ òun ló kù negative padà ló fi fún wa ní g minus k so ti yọ abáwọn nǹkan kan náà ní ẹ rí i pé tẹ́ bá padà open bracket yóò fún yín ní minus k òun náà ni minus times minus fún wa ní plus g then x minus kg ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ẹ rí i pé n tó jẹ́ coefficient táàmù àárín ó dà gẹ́gẹ́ bí kéèyàn yọ àwọn constant méjèèjì kó nú ara wọn so ti yẹ wá bá minus kg so tí kg wà ń jẹ́ kí ni o product àwọn méjèèjì so ti jẹ́ product àwọn méjèèjì
jẹ́ tẹ́ bá ti gbọ́ yé ọ̀jọ̀gbọ́n ní ká ṣe kí ni tẹ́ bá bọ́ sí free state báyìí ọ̀jọ̀gbọ́n wa ni ó yá nínú àwọn òfin eléyìí tẹ́ ti kọ́ tẹ́ ti mọ̀ ohun ó yẹ jẹ́ ká fi ṣiṣẹ́ so bó la ṣe máa factorize it factorization so àti dé free state báyìí of a quadratic expression mo ti mọ̀ tí quadratic expression mi jẹ́ mo ti ṣàlàyé fún wa pé tá a bá fẹ́ ronú sí tá a fẹ́ ṣàlàyé expression lágbọ́n ní power tó bá jẹ́ pé power tó bá pọ̀ ju bí expression 2 ni ẹ rí i pé expression yìí times x lónìí ṣùgbọ́n power tó pọ̀ ju ń bẹ̀ òun náà ní 2 ajá sí pé òun náà ní quadratic equation ó wà ní máa ṣe máa factorize quadratic expression yìí nígbà tí a mi tó bá jẹ́ kí ni o tí a mi bá jẹ́ 1 nígbà tí a mi bá jẹ́ 1 so a máa ń pè tí a bá jẹ́ 1 báyìí ó ló kọ̀ọ̀kan tá a máa ń pè nínú ìṣirò ta ni ó ṣàlàyé fún mi irú polynomial kan la máa ń pè ta lè sọ ohun tí yóò jẹ́ ọ̀yà ta ni ó ṣe gbìyànjú rẹ̀ irú polynomial wo ni ọ̀yà àwọn tá a wà ní agbọ́nrin Facebook so àbí Zoom so a máa ń pè ní kíni wọ́n máa ń pè ní monic polynomial ni pé tó bá jẹ́ pé coefficient power eléyìí tó jẹ́ pé kíni o eléyìí tó jẹ́ pé power tó pọ̀ jù iṣẹ́ pé quadratic expression lápẹ́ lè mo rò bó ti wá bá ajá sí pé a ní quadratic expression tá a bá ń ṣàpèjúwe rẹ̀ lágbọ́nrin power òun náà ni eléyìí tó jẹ́ pé power rẹ̀ bá jẹ́ kíni o tí power rẹ̀ bá jẹ́ 2 power tó bá pọ̀ jù tó bá jẹ́ 2 tí power tó bá pọ̀ jù yẹn tó bá jẹ́ 2 yẹn tẹ́ bá wo táàmù yẹn rí pé táàmù yẹn lélẹ́yìí tí coefficient tí táàmù yẹn bá wá jẹ́ 1 ajá sí pé a mọ̀ pé ní monic polynomial gẹ́gẹ́ bí àpèjúwe mìíràn ẹgbẹ́ tí n bá ní kíni x raised to power 3 plus 4s square plus 5s plus 8 ọ̀yà ẹ̀wẹ̀ lẹ́yìn nísìn irú expression lélẹ́yìí a máa pè ní cubic what expression mo rò bó ti wá bá torí tẹ́ ẹ bá ń ṣàpèjúwe expression yìí lágbọ́n ni àwọn power tó ní ṣe pé power tó pọ̀ jù nínú àwọn expression yìí terms of x ni terms of x but power tó pọ̀ jù ní terms of x òun náà ní x raised to power 3 ajá sí pé cubic tẹ́ bá wo coefficient tí eléyìí term tó ní power tó pọ̀ jù yẹn tí ń ṣe x raised to power 3 ẹ pé coefficient ebi báyìí 1 ni coefficient eléyìí 4 ni coefficient eléyìí 5 ni coefficient power tó pọ̀ jù tí ń ṣe x raised to power 3 yìí 1 ni tó bá ti jẹ́ pé 1 ni coefficient táàmù tó ní power tó pọ̀ jù yẹn 1 ni a mọ̀ pé ní monic polynomial jẹ́ ká bí monic polynomial so àlàyé tọ́jọ́ kan wá fẹ́ ṣe fún wa nígbà òun náà ni pé kí ni bó láti máa factorize tá bá nírú expression báyìí as square plus bs plus c àti mọ̀ pé quadratic expression ni ó sì ti yé wa bí báyìí pé wọ́n ní tó bá yẹ pé ó bá jẹ́ kí ni o tó bá ní 1 tí coefficient tí s square yìí tó bá jẹ́ 1 tàbí monic kó láṣẹ kan ṣe òun náà ni pé kí ni o ọ̀jọ̀gbọ́n ní tẹ́ bá wo bí ìwé yẹn ní frame 68 ó ní bá ṣe máa ṣe òun náà ni pé kí ni a máa lo àwọn òfin mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tó ti síwájú òfin mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí wọ́n ti kọ síwájú kí ló fi aláwọ̀kọ́ òun náà ni pé tí bá ní s plus k s plus g òun náà ni pé kí mọ́ dára mi láàmú in tó jẹ́ táàmù àárín yìí yóò mọ̀ jẹ́ kí ni o ìròpọ̀ àwọn constant táàmù yìí g àti k x so ti wà then plus product àwọn kí ni o àwọn táàmù méjèèjì gk so ti wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yòókù so ọ̀jọ̀gbọ́n ní tẹ́ bá fẹ́ ṣe rú àwọn kan báyìí lẹ gbọ́dọ̀ mọ̀ ṣàkíyèsí o òun náà ni pé kí ni if c is positive kí ló gbà lérò pẹ̀lú if c is positive fún bíbá if c is positive òun náà ni pé tó bá jẹ́ pé constant táàmù mi ẹ rí pé nísìn a ní táàmù yìí ó wà ní táàmù yìí x square ló wà eléyìí x ló wà eléyìí a ní constant term nìyẹn ìtumọ̀ ẹni tó ń báwí náà nìyẹn pé tó bá jẹ́ pé constant term wà tó bá jẹ́ pé positive ó láti mọ̀ dá positive mọ̀ tó bá gbá kí ni tó bá jẹ́ pé ó gba plus tó ti yà bá so ó ní tó bá jẹ́ pé constant term yẹn positive ló jẹ́ mo rò bó ti yà bá so tí constant term yẹn bá jẹ́ positive ẹlẹ́ẹ̀kejì òun náà wà ní pé kí ni o
ẹ má bínú ṣé ẹ ti rí àpàtì mi padà ok ọ̀yà òun náà ni pé ká pé oníkápá fẹ́ ronú síbi báyìí àwọn táàmù méjèèjì ta ní lélẹ́yìí s plus f1 s plus f2 àlàyé yẹn ó yí wa dáadáa ń sìn òun náà ni pé ká pé ń bá ní kíni tí n bá jẹ́ constant term mi nínú expression yìí s square plus bs plus c tí constant term mi bá jẹ́ positive báyìí tó wá jẹ́ pé kíni o f1 àti f2 tó ti ó ní tó bá jẹ́ factor c kí la máa ń pè ní factor ni àwọn nọ́mbà tó yẹ kó lè lọ lórí nínú nọ́mbà kan tó ti yé 2 factor 4 ni 4 factor alára rẹ̀ ni gbogbo nọ́mbà ló jẹ́ pé kí ni wọ́n ní nọ́mbà tó lè lọ gbogbo nọ́mbà tó lè lọ nínú nọ́mbà kan là ń pè ní factor rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 1 factor 4 ni 2 factor 4 ni 4 fúnra lára rẹ̀ factor 4 náà ni so ti yàrá òun yẹn ni pé tí bá mú kí ni àwọn factor méjì tí bá mú nọ́mbà factor méjì sí ìyẹn ká gbé sí yìí nọ́mbà ni tí n bá mú factor méjì ìyá pé pia àwọn nọ́mbà àsopọ̀ méjì tẹ́gbẹ́ tí n bá multiply pẹ̀lú ara wọn yóò mọ̀ fún mi ní nọ́mbà ká pé 4 ló jẹ́ constant wa bíbá tó jẹ́ sí ajá sí pé nínú àwọn àsopọ̀ méjì tó lè jẹ́ mo lè ní kíni mo lè ní 1 4 mo dẹ̀ sì lè ní 2 2 so ti yé báwọn ó ní tó ẹgbẹ́ sí mi jẹ́ positive a jẹ́ pé máa wá pé f1 f2 yìí that is àwọn táàmù méjèèjì máa wá kíni o àwọn àsopọ̀ wọn tó ẹgbẹ́ tá a bá multiply àwọn méjèèjì ń papọ̀ yóò mọ̀ fún wa ní constant yẹn tí ń ṣe sí tí ẹgbẹ́ tá a bá dẹ̀ sì multiply àwọn méjèèjì papọ̀ tó dẹ̀ sì fún wa ní sí ajá sí pé n tó ṣẹlẹ̀ òun náà ní pé kíni ní factor méjèèjì ó wá tún wá sófin pé kíni o the sum of f1 and f2 is b so àwọn factor méjì tá a mọ̀ òun náà ní pé táyé pé tí bá multiply àwọn méjèèjì pẹ̀lú ara wọn yóò mọ̀ fún mi ní constant term tí bá tún wá rò wọ́n papọ̀ yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní coefficient àárín àlàyé tó ń ṣe nìyẹn ọ̀bùn tí a bá àlàyé tó ń ṣe nìyẹn ọ̀yà ìgbẹ́ tẹ́lẹ̀ bá yé wa bó ni nígbà tó bá jẹ́ negative ńkọ́ kí ni wọ́n bá wí ìyẹn ni pé sí constant term wọ́n bí báyìí tó bá jẹ́ negative so nínú àwọn òfin tá a gbọ́dọ̀ dì mú òun náà ni pé tó bá jẹ́ negative òun náà ni pé kí ni o f1 and f2 òun náà ni kí ni yóò mọ̀ jẹ́ factor c that is ẹ tún mọ̀ ṣèrò rí nọ́mbà méjì kan tẹ́ pé yóò mọ̀ jẹ́ àwọn factor constant term yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 4 nísìnyí òun ni c wa ajá sí pé náà nọ́mbà tẹ́ lè mọ̀ ronú sí òun náà ni àwọn nọ́mbà àsopọ̀ tẹ́ pé tẹ́ bá multiply àwọn méjèèjì papọ̀ yóò mọ̀ fún ní nọ́mbà gẹ́gẹ́ bí 1 4 tàbí 2 2 tó ti yára ẹ̀ so tí àwọn méjèèjì tó wà ní táàmù oríṣiríṣi òun náà ọ̀gá gbé opposite sign bóyá alákọ̀ọ́kọ́ nú rẹ̀ ó jẹ́ positive tẹ́lẹ̀ kejì náà jẹ́ negative ṣe pé tí n bá ní 4 gẹ́gẹ́ bí àpẹẹrẹ tàbí kí n tiẹ̀ mú nọ́mbà mìíràn tàpé n bá ní 10 a ti mọ̀ pé factor 10 òun ni kí ni 1 2 5 10 òfin ìṣirò kan dẹ̀ sọ fún wa pé kí ni o a lè mọ ṣàsopọ̀ àwọn nọ́mbà méjì tó jẹ́ factor nọ́mbà kan ẹgbẹ́ tá a bá multiply àwọn àsopọ̀ yìí papọ̀ yóò mọ fún wa nọ́mbà gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo lè ní 110 110 25 ẹgbẹ́ 1 times 10 10 ni ó fún 2 times 5 náà 10 ni ó fún kò wá túmọ̀ sí pé positive lásán ni nọ́mbà yìí ó ká lọ́mọ ó lè fún wa ní kíni positive àbí negative 1 owó sí àbá positive àbí negative 10 so positive àbí negative 2 so positive or negative 5 owó tí yóò àbá so òun náà ni pé 20 tó fi yẹn sọ ni pé tẹ́ bá ní nọ́mbà kan factor ajásípẹ́ lè ní àwọn nọ́mbà òǹbejì tẹ́ pé tẹ́ bá multiply àwọn méjèèjì papọ̀ nínú factor nọ́mbà yóò mọ̀ fún yín nọ́mbà àwọn padà ọ̀yà kí ni factor 21 ọ̀yà 2 4 factor làwọn nọ́mbà tó lè lọ ń bẹ̀ 5 10 20 ṣe é pé mo lè ṣàsopọ̀ wọn 1 àti 20 ìbejì kan ni ọ ẹ pé tí mo bá ní 1 times 20 yóò mọ̀ fún mi ní 20 2 àti 10 ìbejì kan lòun náà 2 times 10 òun náà mọ̀ fún mi ní 20 4 àti 5 ìbejì kan lòun náà òun náà mọ̀ fún mi ní 20 mo á ní kò dúró síbẹ̀ àwọn nọ́mbà tó jẹ́ factor àwọn ìbejì wọ́n lè jẹ́ positive or negative wọ́n lè jẹ́ positive tàbí negative yóò padà wọ́n yẹ wá yóò jẹ́ positive àti negative so ìtọ́jú kan wà sọ pé
tí bá wo constant mi tó bá jẹ́ negative báyẹn tó wá jẹ́ pé mo lè rí nọ́mbà méjì tó jẹ́ factor constant yẹn tí mo lè multiply àwọn méjèèjì papọ̀ tí ó mọ̀ fún mi ní constant yẹn gbogbo tí wá bá wọn tó dẹ̀ sì jẹ́ pé tí bá ṣe kí ni o àwọn nọ́mbà méjèèjì tí mo mú ní ẹ̀ wọ́n ní kí ni wọ́n ní opposite, wọ́n jẹ́ opposite sign yàní ìtumọ̀ ní pé kí ni o ìkan jẹ́ positive ìkejì dẹ̀ sì jẹ́ negative gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn mo lè ní 1 àti -20 jẹ́ pé 1 àti -20 nísìn factor 20 làwọn méjèèjì bẹ̀rẹ̀ sí kan gba positive kan gba negative nítorí ọgbọ́n gbà lérò pẹ̀lú opposite sign yẹn. So then the numerical ledger having the sign of B wá rí nínú níbà yóò rí pa ní 1 àti 20 báyìí ajá sí pé the numerical ledger òun ni ó mọ jẹ́ kí ni o òun ni ó mọ gba sign tí B bá ní ajá sí pé tí sign tí B bá ní tó bá jẹ́ pé positive ni wọ́n sì ti sọ fún wa ipe kan ná àwọn factor méjèèjì yẹn ìkan ọmọ jẹ́ positive ìkan jẹ́ ọmọ jẹ́ negative ajá sí pé tí ń fi máa mọ̀ èyí tí ọmọ jẹ́ positive àti negative èyí tó bá jẹ́ kí ni o èyí tó bá pọ̀ jù gbogbo tí a bá ń ká pé nísìnyí irun tí mo wá ní lélẹ̀ s square minus bs plus c tí mo wá ní constant mi ká pé mo ní ó jẹ́ 1 àti 20 ẹ mọ́ gbàgbé àlàyé ok ẹ mọ́ bínú minus ká pé eléyìí jẹ́ minus c ẹ mọ́ gbàgbé àlàyé tó bá ti jẹ́ pé negative ajá sí pé a máa ronú factor méjì tó pé tá bá mọ̀ pé àwọn méjèèjì papọ̀ yóò pọ̀ fún wa ní constant term yìí léyìí tó wá jẹ́ pé kí ni o nǹkan nu wọn mọ̀ jẹ́ positive ìkejì ọmọ jẹ́ negative fún ògbúdọ̀ jẹ́ sign kan náà bá ṣe wá máa mọ̀ èyí tí ọmọ jẹ́ negative yẹn òun náà ni pé kí ni o a mọ̀ wo tó bá jẹ́ àmì tí coefficient àárín òun bá gbà pé àmì tí bí gbà nígbà ò ní negative ajá sí pé èwo láàmọ̀ fún negative fún ibà yìí o -20 náà ọ̀jọ̀gbọ́n sọ pé kí ni the numerical ledger having the sign of B tó bá yẹ pé positive ló wà ní bíbá yìí ajá sí pé 20 bíbá yìí òun ni ọmọ gba positive so 1 ni ọmọ gba negative àlàyé tí mo ń ṣàlàyé yẹn fún wa yóò yé wa nísìn ọ̀yà ọ̀jọ̀gbọ́n á fẹ́ mú àpẹẹrẹ aláwọ̀kọ́ wa ẹ̀rí pé mo ti bọ́ sí frame 69 ìyẹn ni pé tí n bá ní s square plus 5s plus 6 s square plus 5s plus 6 ẹ má gbàgbé kí ni ọ̀jọ̀gbọ́n ní ó kọ́kọ́ máa wá sọ́kàn wa ibi tó àkọ́kọ́ mọ́ lòun náà ní kí ni òun ní constant term wa bẹ́ẹ̀ kí n tún àlàyé yẹn ṣe ibi tá àkọ́kọ́ mọ́ lòun náà ní kí ni constant term wa àwa ò pé ṣé constant term yẹn ṣó jẹ́ positive tí constant term bá jẹ́ positive màmá ronú àwọn nọ́mbà méjì tó jẹ́ factor 6 yẹn tó jẹ́ nọ́mbà òǹbejì méjì tí bá multiply pẹ̀lú ara ẹ̀ tí ó mọ̀ fún mi 6 tí a pé 6 ń sìn àwọn factor rẹ̀ ní 1 2 3 6 àwọn ìbejì méjì tí mo lè papọ̀ tí ó mọ̀ fún mi ní 6 tí bá multiply àwọn òun náà ní 1 6 2 3 ọ̀jọ̀gbọ́n ní máa ronú pé ṣé 1 6 yìí ni àbí 2 3 yìí ni ṣùgbọ́n èwo ló ní o èwo wà nínú àwọn òǹbejì yẹn òun ló jẹ́ pé tí bá rò wọn papọ̀ yóò mọ̀ fún mi ní 5 òun ni pé màmá ronú pé kí ni nọ́mbà tó yẹ pé tí bá multiply pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún mi ní 6 tí bá tún rò wọn papọ̀ yóò mọ̀ fún mi ní 5 nínú àwọn factor 6 nínú àwọn òǹbejì 6 ọ̀yà ẹja ronú síta ní òsọ fún wa ṣé 1 àti 6 àti 2 àti 3 ẹ rí pé 2 àti 3 ni o ajá sí pé láì dára láàmú so tẹ́ bá factorize ilé yìí ọ̀jọ̀gbọ́n ni yóò mọ̀ jẹ́ kí ni o ọ̀jọ̀gbọ́n ni yóò mọ̀ jẹ́ ẹ ṣeun olóyè àjànàkú so ọ̀jọ̀gbọ́n ni yóò mọ̀ jẹ́ kí ni x plus 2 s plus 3 ẹni yóò mọ̀ jẹ́ factor wa ayágbé tẹ́ bá ṣe ẹ ní láti dára yín láàmú ẹ pé nínú tọ́pọ̀lọpọ̀ wọn ṣe tó bá fẹ́ factorize irú àwọn eléyìí òun náà ni pé yóò lọ lo quadratic formula wa so plus or minus square root of b square minus 4ac so divided by what 2a minus b sorry so tí wọ́n mọ̀ táwọn yẹn máa ń pè ní kíni tí wọ́n máa ń pè ní almighty formula kì í ṣe almighty formula quadratic formula torí pé ó ní in tó lè ṣe dé so ayá sí pé látòní lọ ẹ̀yin náà ni mo ṣe kíni o ẹ̀yin náà ni mo lo quadratic formula fún gbogbo nǹkan mọ́ ìtẹ́ẹ̀kọ́ wò náà ni pé jẹ́ àwo kíni o àwo constant wà tọ́wọ́n pé constant mi bá jẹ́ positive màmá á ronú àwọn nọ́mbà òǹbejì tọ́wọ́n pé tí bá multiply pẹ̀lú ara wọn tó jẹ́ factor 6 tí ó mọ̀ fún mi ní 6 tọ́wọ́n pé tí bá rò wọn papọ̀ náà tí ó mọ̀ fún mi ní táàmù àárín ògùn ti dábàá akálá ṣe kìí ṣe gbogbo àwọn nọ́mbà la lè rí factorize báyìí o ọ̀jọ̀gbọ́n tó fún wa ní àwọn kíni o àwọn bóyá bí agbọ́nrin àbí òfin láti máa mọ̀ bóyá wọ́n ní factor àbí wọn ní ọ̀yà ìpàdélé ìbá ti yé wa ẹ jẹ́ fún alápẹẹrẹ mìíràn
ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn ẹ gbé inú àpẹẹrẹ kejì tí ọ̀jọ̀gbọ́n mú wá tẹ́ bá wo page 92 òun náà ni pé tí tọ́jú example 2 òun náà ni pé tí n bá ní ọbìnú gègé mi ṣàṣìṣe lọ́wọ́ ọ̀yà. So ní àpẹẹrẹ tó wà ń bẹ òun náà ni pé kí ni o so tí n bá ní x squared minus 9x ẹ má bínú gègé mi ni o so x squared ọgbà ó ti fẹ́ mọ̀ ọkọ so x squared minus 9x plus 20 so x squared minus 9x plus 20 ẹgbẹ́ tẹ́ bá wo x squared minus 9x plus 20 dáadáa ibo mo lẹ́yìn ọkọ mọ́ lọ ẹ mọ̀ lọ wo constant term wa ẹ mọ̀ lọ wo constant term yẹn ṣe ń pé tó jẹ́ okay x squared minus 9x plus 20 kí ni constant term mi bí báyìí ṣe ń pé 20 ni ọ̀jọ̀gbọ́n lára wọ pé ṣé positive ni àbí negative ṣe ń pé positive ni àbí màmá wò pé kí ni o kí n kọ factor 20 kí wá pín wọn ló ń bèjì àwọn oníwọ̀n àjẹ́ ń bèjì yẹn tẹ́gbẹ́ tí bá multiply pẹ̀lú ara rẹ̀ yóò mọ fún mi ní kíni yóò mọ fún mi 20 yẹn tí bá dẹ̀ ṣì wá rò wọn papọ̀ yóò mọ fún mi ní -9 so ti yé mi báwọn so ẹ rí i pé tẹ́ bá ṣe dáadáa 5 àti 4 ni ẹ ṣeun so bet 5 àti 4 yẹn wọ́n mọ̀ gba kíni wọ́n mọ̀ gba negative ajá sí pé yóò mọ̀ jẹ́ kíni o tàbá ní ká expand ilé yóò mọ̀ fún mi ní kíni yóò mọ̀ fún mi ní s minus 4 s minus 5 so lè mọ̀ yarí ẹ̀wọ̀n bínú so s minus 4 so s minus 4 s minus 5 ẹ dákun sóye wa ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ olóyè tẹ́ǹbà wa kálọ̀sà so òun náà ni pé kí ni wọ́n ṣe ẹ rí pé bí olóyè ọ̀jọ̀gbọ́n àjẹnàkú wọ́n ṣe òun náà ni pé wọ́n ṣe mọ̀ ni pé 20 wa ẹ gbọ́ ní factor 1 2 4 5 20 10 20 ẹ gbé nínú àwọn àsopọ̀ tí ó mọ̀ fún 120 òun náà ni pé aláàkọ́ 4 times 5 àbí ẹ̀bẹ̀ ó ní 10 tàbí àwọn òpè wọn láàmú ọrọ̀ wọn papọ̀ so tí ó fi mọ̀ fún wa ní kíni yóò mọ̀ fún wa ní -9 kìí ṣe 9 báyìí ká pé 9 ni a lè ní 4 àti 5 but -9 ni ajá sí pé -4 -5 ẹ̀yà ẹ̀já wa ṣe eléyìí tó bá jẹ́ kíni eléyìí tó jẹ́ negative ṣe pé àlàyé kan náà nìkan ni wọ́n ṣe ń bẹ̀ àkọ́nà tẹ́ bá fẹ́ expand block kan wọ́n kọ́kọ́ máa lọ kíni ká ọkọ́ tá ọkọ́ máa ṣe àkọ́kọ́ gbọ́ kan wà lọ síbi kíni o constant term yẹn tó bá jẹ́ pé negative ń máa ronú àwọn pairs àwọn àsopọ̀ nọ́mbà ṣe àpá àwọn àsopọ̀ tí mo lè ní òun 1 10 2 5 tó yẹ pé tí n bá multiply pẹ̀lú ara rẹ̀ yóò mọ fún mi ní kíni o yóò mọ fún mi ní constant term wa tí ń ṣe -10 níwáyìí ṣùgbọ́n àwọn nọ́mbà tí mo gbọ́dọ̀ mú yẹn ẹ má gbàgbé àlàyé tọ́jọ̀gbọ́n ṣe ó ní pé kí ni o wọ́n ò gbọ́dọ̀ jọ lámì kan náà tí kan bá jẹ́ positive ìkejì gbọ́dọ̀ jẹ́ negative ṣùgbọ́n bó ni màá ṣe máa mọ̀ èyí tí ó jẹ́ positive àbí èyí tí ó jẹ́ negative ọ̀jọ̀gbọ́n ní màá máa wo constant term mi àmì màá máa wo coefficient táàmù àárín yẹn àmì tó bá jẹ́ pé coefficient àárín yẹn gbà òun náà ní kí ni o òun náà nọ́mbà tó tóbi jù tí ń bá mú yóò mọ̀ gbà ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí in tó lè fún wa ní 3 nínú àwọn eléyìí 1 àti 10 kò sí bẹ́ẹ̀ sí lè ronú sí kò lè fún yín ní 3 bẹ́ẹ̀ ro papọ̀ ní abẹ́ yọ́kùnù ara kò lè fún yín ajá sí pé n ta lè ronú sí ní 2 àti 5 àti mọ̀ pé 2 àti 5 bẹ̀tọ̀ ọ̀jọ̀gbọ́n ní kíni wọn ò gbúdọ̀ gbà mí kan náà èwo láwà fún minus ṣé 5 láà máa fún minus ní àbí 2 tẹ́ bá fẹ́ máa mọ èyí tẹ́ mọ̀ fún ní positive òun náà ní pé kí ni o ẹ lọ wo àmì àárín yìí ẹ rí pé positive ló gbà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ so ajá sí pé 3 yìí nígbà yẹn pé positive ló gbà nọ́mbà tó pọ̀ jù ń bẹ̀ náà mo gba kí ni ó mo gba positive ẹlẹ́ẹ̀kejì ó máa gba negative gẹ́gẹ́ bí olóyè àjànàkú gẹ́gẹ́ bọ́n ṣe sọ fún wa ajá sí pé èsì wọn yóò máa fún wa ní kí ni s minus 2 s plus 5 ìyẹn ní ọ̀nà máa jẹ́ kí ni ọ̀nà ọmọ jẹ́ nígbà tí a bá ṣe fún ilé yẹn nìyẹn jẹ́ tí eléyìí bá yé wa tó dẹ̀ ti gbá láàyè rẹ̀ yékéyéké bá ṣe mọ̀ sí monic polynomial bó wá ní tí ẹ bá ṣe monic
ẹ má gbàgbé mo ní monic òun náà ni tó bá yẹ pé kí ni a1 bí báyìí tó jẹ́ coefficient táàmù s square mo ní tó bá yẹ pé táàmù s square àti táàmù tó bá pọ̀ jù tó bá yẹ pé coefficient ẹ̀ 1 ló jẹ́ àmọ́ pé ní monic polynomial òròbó tí yóò wá báyìí so tá bá ní s square plus bs plus c tí a wa ò wá jẹ́ 1 òròbó tí yóò wá báyìí tí a wa ò jẹ́ 1 bó la ṣe máa ṣe ẹ jẹ́ n súré ṣe àlàyé yẹn fún wa orí àkókò ti fẹ́ lọ lọ́pọ̀lọpọ̀ so ọ̀jọ̀gbọ́n ní táwọn ṣe náà ni pé kí ni a máa obtain kí ni a máa wá absolute value a àti c wa tá bá rí igi méjì tí wọ́n bá kọ báyìí là ń pè ní absolute value kí ni ìtumọ̀ absolute value so ìtumọ̀ absolute value òun náà ni pé kí ni o tó bá jẹ́ pé positive ní tẹ́lẹ̀ tó bá jẹ́ pé negative ẹ̀ pé definition absolute value náà ni pé absolute value mi ìmọ̀ sọ pé x ni tó bá jẹ́ pé kí ni o so tó bá jẹ́ pé n tó wà nù bíbà yìí ó bá jẹ́ x bẹ́ẹ̀ tó jẹ́ pé x mi bá jẹ́ minus x mo bó ti yé mi báwọn táìpé x mi bá jẹ́ minus x ó lè jẹ́ méjì so ó lè jẹ́ x ó dẹ̀ sì lè jẹ́ minus x so yóò mọ jẹ́ x nígbà tí n tó bá wà nù yìí bá jẹ́ x tàbí ká sọ pé n tó bá wà nù yẹn tó bá jẹ́ positive yàní tó bá ju 0 lọ ẹ mọ̀ pé nǹkan jẹ́ positive tẹ́ bá ní s greater than 0 ẹ bá fẹ́ sọ gẹ́gẹ́ tàbí ẹ fẹ́ ṣàlàyé rẹ̀ ìtumọ̀ náà ni pé s positive ẹ pé tá a bá déwájú ọ̀jọ̀gbọ́n lè sọ fún wa pé kí ni o s greater than 0 is s positive ẹ ti ìtumọ̀ rẹ̀ náà ni pé tí wọ́n bá nìkan ju ẹ pé tẹ́ bá wo nọ́mbà line wa nígbà tá a ṣàlàyé láàkọ́ 0 lélẹ̀ a ní gbogbo àwọn nọ́mbà tó bá wà lápá tún nọ́mbà kan ajá sí pé wọ́n ju kí ni lọ wọ́n ju nọ́mbà wọn lọ kí ni wọ́n láwọn nọ́mbà tó wà lápá tún 0 àwọn tó bá jẹ́ positive tó ti yẹ wá x yìí yóò mọ jẹ́ absolute value of x yóò mọ jẹ́ x nígbà tí x mi bá jẹ́ positive yóò dẹ̀ sì mọ jẹ́ minus x nígbà tí x mi bá jẹ́ kí ni tó bá jẹ́ negative ajá sí pé negative 5 mi tó yẹ pé negative ló wà tẹ́lẹ̀ níwọ̀n gbà tó bá ti wà ní absolute value yóò mọ fún wa ní 5 tó yẹ pé positive náà ló wà tẹ́lẹ̀ nígbà tó bá ti wà ní absolute value òun náà mọ fún wa ní 5 ìtọ́jú ọgbọ́n wa sọ ni pé tí bá ní kí ni ax square plus bs plus c mi a mi àbí b mi kò bá jẹ́ negative kò kàn mí in tí mo mú òun náà ní kéèké nọ́mbà òun láláì ronú nípa kí ni o nípa àmì tí wọ́n bá ní ìtọ́pà lérò nìyẹn so ló sọ pé that is the numerical value of the product ac ignoring the sign ní ronú nípa àmì wọn so ti bá wọn ó láwọn máa kọ gbogbo possible factors of ac gbogbo àwọn factor ac mo bó ti wá bá wọn so ẹ má gbàgbé gbogbo láti máa mọ factor àní nọ́mbà kọ̀ọ̀kan ó ní factor tẹ́ pé a lè ní òǹbejì tẹ́ pé táwọn apply pẹ̀lú àwọn méjèèjì pẹ̀lú ara wọn yóò mọ̀ fún wa ní nọ́mbà yẹn so ti wá bá wọn ó wá ní tọ́ ẹ pé c mi bá jẹ́ positive a máa mú 2 factors ac yẹn eléyìí tó jẹ́ pé ìrọ̀pò wọn yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní b ẹni pé ó fẹ́ jọ òfin alákọ̀ọ́kọ́ náà gbogbo ti wá bá wọn so ẹlẹ́ẹ̀kejì ni pé tó wáyé pé negative a mọ̀ select kíni o factor ac eléyìí tó jẹ́ pé which differ by the value of b tí wọ́n bá ní nǹkan differ àwọn factor méjèèjì yẹn gbé tá a bá yọ àwọn méjèèjì kúrò ní ara wọn tí wọ́n bá ní nǹkan differ by 2 tí wọ́n bá ní a and b differ by 2 wọ́n náà ní pé a minus b mi ó mọ̀ fún mi 2 tí wọ́n bá ní àwọn factor ac méjì yẹn tó bá differ by b òun ni pé tí bá yọ àwọn méjèèjì pẹ̀lú kúrò ní ara wọn yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní b yóò mọ̀ fún mi ní b ó wà ní numerical lajà ẹgbẹ̀wẹ̀ ìsàlàyé láàkọ́ náà ni pé nọ́mbà tó wá ṣe kíni èyí tó bá pọ̀ jù ń bẹ̀ yẹn òun ni ó mọ̀ ní sign kan náà gẹ́gẹ́ bí b òun ni ó mọ̀ ní sign kan náà gẹ́gẹ́ bí b ọ̀yà ẹjẹ́ wá sí àpẹẹrẹ kan bẹ̀ kó ní tí bá ní x square plus 11x plus 3 tí bá fẹ́ factorize yẹ àkọ́ náà tí bá kọ́ lágbọ́n ní ax square plus bx plus c kí ni a mi ó mọ̀ jẹ́ ẹ pé a mi 6 ni o àbí b mi jẹ́ 11 òun ni coefficient so ti c wa òun ni 3 ọ̀jọ̀gbọ́n máa fàkìndí kí ni o ac mi láì bìkítà àmì tí wọ́n bá ní ẹgbẹ́ ac mi bá yóò mọ̀ jẹ́ 18 gbogbo tí wá báyẹn so 18 àti mọ̀ pé kí làwọn factor 18 ọmọ jẹ́ àwọn factor méjì tí ó ní a lè ní wá 18 29 adẹ̀ṣìlẹ̀ ní kí ni o adẹ̀lẹ̀ ní 36 so ti wá báyẹn ọ̀jọ̀gbọ́n láwọn pé nínú àwọn factor yìí èwo ló jẹ́ àkọ́nà tó wá jẹ́ positive ẹ̀ pé constant term mi
ó jẹ́ positive constant term mi ó jẹ́ positive ó lẹ́yìn pé tí bá multiply pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún mi ní tàmù yìí tó dẹ̀ sì jẹ́ pé ìròpọ̀ wọn yóò mọ̀ fún mi tó wà láàrin ẹ rí pé nọ́mbà wo ni o ẹ rí pé 3 àti kíni ẹ rí pé 9 àti 2 òun ló lè ṣe bẹ́ẹ̀ ẹ rí pé 9 times 2 ni ó fún mi ní 18 9 plus 2 òun náà ni ó ṣe kíni òun ni ó fún mi ní 11 èyí nọ́mbà méjì táyé pé tá a bá multiply pẹ̀lú ara wọn papọ̀ yóò mọ̀ fún wa ní AC tá a bá dẹ̀ ṣírò wọn papọ̀ yóò mọ̀ fún wa ní kíni yóò mọ̀ fún wa ní títàárín yóò mọ̀ fún wa ní títàárín ajá sí pé tọ́lá mọ̀ ṣe lẹ́yìn rẹ̀ ó láwa akọ ilé yìí so ti yọ abá so akọ ilé yìí báyìí a fi ṣe pàṣípàrọ̀ tó wà láàrin ó lámọ̀ fún àwọn nọ́mbà méjèèjì á fún ní a ti mọ̀ pé 2 àti 9 á wá fún ọ̀kọ̀ọ̀kan wọn ní xx wọ́n máa fún wa ní 6x squared plus 2x plus 9x plus 3 ẹgbẹ́ tí n bá padà ro àwọn méjèèjì tó wà láàrin yẹn papọ̀ tẹ́lẹ̀ 11x náà ni wá fún mi lẹ́yìn rẹ̀ á wá group àwọn méjèèjì ẹ rí i pé kí ni wọ́n jọ kó láǹkó fáwẹ́lì mi báyìí ẹ rí i pé tẹ́ bá wà àwọn nọ́mbà 2 jọ wọ́n jọ káǹkó 2 wọ́n tún jọ káǹkó x tí n bá gbé 2x jáde kí ni ó kù eléyìí ó kù 3 plus bó láti mọ̀ pé ó jẹ́ 3 mo ní tẹ́ bá gbé jáde ẹ fi divide àwọn táàmì yẹn lọ́wọ́ kọ̀ọ̀kan tí n bá fi 6x squared divide 2x yóò fún mi 3x ẹ mọ̀ bí plus 1 kí ni wọ́n tún jọ káǹkó mi báyìí ẹ rí i pé 3 ni wọ́n jọ káǹkó kí ni ó kù lẹ́mí báyìí 3s plus 1 ẹgbọ́n tún jọ káǹkó 3s plus 1 tẹ́ bá tún gbé 3s plus 1 àgbóde ẹ pé kí ni ó kúnlẹ̀ 2x plus 3 ẹ rí pé eléyìí onímọ̀ jẹ́ factorization wa so torí àkókò ti lọ púpọ̀ ẹ jẹ́ n súré lọ sí kíni ẹ jẹ́ n súré lọ sí frame 76 kí ni wàá ní ẹ gbé mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé kì í ṣe pé gbogbo ògbà láwọn quadratic expression wa yìí ó lè jẹ́ factor àwọn ó lè jẹ́ product simple factor méjì tó ti yára àwọn òfin kan wà tá ń pè ní kíni o test interview lè ṣàyẹ̀wò wọn bóyá ó ní kíni bóyá ó ní simple factor àbí kò ní káti ẹ̀ tó dára láàmú ẹ̀rí pé ẹ wo ìgbésẹ̀ tá a ṣe àkọ́kọ́ ronú sí pé ac 18 a find the factor 18 ká wá ṣe gbogbo wàhálà ohun tán kó wá jẹ́ pé nígbà tá a ṣe é tán a wá rí pé kò sírú nọ́mbà tá a lè multiply pẹ̀lú ara wọn tí ó mọ̀ fún wa ní ac káàdẹ̀ sì lè rò papọ̀ tí ó mọ̀ fún wa ní ẹ pé yóò dùn yàn jọjọ ajá sí pé tọ́jọ̀gbọ́n sọ òun náà ni pé kíni ká kọ́kọ́ ṣe kíni ká kọ́kọ́ gbé lọ sílé ìwòsàn náà ká kọ́kọ́ pé irú wọn nọ́mbà yìí so lè jẹ́ o lè ní factor àbó o lè ní kó tó di pa lọ ṣe kíni á lọ ronú kí láti máa ṣe òun náà ni pé ó láwọn subject wọn sínú expression yìí b squared minus 4ac b squared minus 4ac so b square minus 4ac bet orúkọ expression yẹn náà wọn náà la tún pè ní kíni àwọn ń pè ní discriminant ẹ̀rí pé ọ̀jọ̀gbọ́n yẹn wọn ò ṣàlàyé wọn dárúkọ rẹ̀ níbí báyìí so ẹ̀rí pé wọn dárúkọ rẹ̀ níbí báyìí so b square minus 4ac yẹn náà la ń pè ní kíni la ń pè ní discriminant b squared minus 4ac kí ni mo pé o ní yóò mọ̀ jẹ́ discriminant òun náà ni pé tá a bá fẹ́ wò bóyá ó ní factor àbí ò ní màá wá gbé lọ sí hospital discriminant yìí tó bá jẹ́ pé ńgbà tí n bá gbé lọ bẹ̀ tí n bá get mi báyìí tó bá fún mi ní perfect square kí la pé perfect square nọ́mbà tẹ́ pé mo lè wá square root rẹ̀ tó jẹ́ pé tí n bá multiply nọ́mbà kan pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún mi ní irú nọ́mbà ọ̀hún so ti yẹ báyìí so òun ní perfect square tó bá lọ fún wa perfect square ajá sí pé a lè tẹ̀síwájú ṣùgbọ́n tí o bá fún wa ní perfect square ajá sí pé a lè tẹ̀síwájú o tó bá jẹ́ pé factor táwọn wà integer àkàlàṣe kódà kọ́ mọ́ fún wa ní perfect square torí discriminant wa lè pọ̀ oríṣiríṣi a lè ní a máa ń pe kíní kan ní kíní nature irú root ta ní tó bá yẹ pé discriminant mi tó bá yẹ pé ó greater than 0 ni gbọ́dọ̀ bó ti yé mi báwọn tó bá yẹ pé discriminant mi greater than 0 a máa ní real root so ti yé mi báwọn tó bá less than 0 òun la máa ń pè ní kíni o imaginary root àbí complex root tó bá equals to 0 ńkọ́ a máa ń pè ní kíni o equal root a máa ń pè ní equal root so I just pay báyìí sí s square plus 2s plus s square plus 5s plus 6
ká pé irú nǹkan báyìí wọ́n fún ajá sí pé kí n tó ṣe mo ní máa kọ́ gbé sínú agbọ́nrin yìí b square minus 4ac kí ni a mi a òun ni coefficient s square tí ń ṣe 1 kí ni b mi o òun ni 5 kí ni c mi òun ni kí ni òun ni 6 màá gbé ságbọ́nrin yìí ajá sí pé ọmọ jẹ́ kí ni 5 squared minus 4 kí ni a 1 times c tí ń jẹ́ 6 ajá sí pé ọmọ jẹ́ kí ni 25 minus 4 times 6 24 25 minus 24 yóò mọ̀ fún mi ní 1 ẹ rí i pé 1 perfect square nítorí mo lè kọ́ as 1 square ajá sí pé yóò mọ̀ fún mi ní kí ni ẹ bá dẹ̀ wo in tí mo kọ sókè yìí ẹ rí i pé discriminant mi ojú 0 lọ ajá sí pé a lè rí rúùtì àlàyé tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n ṣe fún ẹni jẹ́ tí eléyìí bá yẹ wà mọ́ ọ̀rọ̀ yìí láti jẹ́ pé kẹ́yìn náà ṣe kí ni kẹ́yìn náà dá àwọn iṣẹ́ yẹn wò àwọn ìdánrawò ráńpẹ́ tó wà ń bẹ̀ so a ti parí program 2 àti parí program 2 nìyẹn so ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá kí Ọlọ́run fẹ̀mí wá sílẹ̀ a mọ̀ tẹ̀síwájú lórí program 3 títí tá a fi mọ̀ pàdé yín mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa a mọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ó dìgbà.